kàyéfì màlélẹ́yìí o mo rè mọ̀ lágége ẹ̀yin èèyàn jẹ́ yìí gan ti gbọ́ nípa gbajúgbajà ògbóǹtarìgì adigunjalè kan tó operate nínú ọdún 90s tí àwọn èèyàn mọ̀ sí Shina Rambo ǹjẹ́ ẹ ti gbọ́ ń pa ẹ̀rí ògbóǹtarìgì adigunjalè tó mì orílẹ̀-èdè Nàìjíríà tìtìtì tó ṣe pé ó di ìbẹ̀rù gan sára àwọn ọlọ́pàá gan bá gbọ́ pé Shina Rambo operate níbì kan nínú ọdún 90s ẹni tí wọ́n á ní tó máa dá mọ́tò bíi 50-40 dúró ní highway ní express tádẹ̀ máa gba mọ́tò yẹn lọ tádẹ̀ máa operate lọ smooth operation ọwọ́ ọlọ́pàá ò dẹ̀ ní tẹ́ báwọn ọlọ́pàá gan bá gbọ́ pé operate níbì kan ìmí ìgá sì máa tọ̀ ara nínú wọn. Shina Rambo ká fi ẹnu ká dákẹ́ ọ̀pọ̀ wátáwá ti wo àwọn films tán ti fi sọ nípa Shina Rambo lóríṣiríṣi àwọn films àgbéléwò tán ti fi sọ ìtàn ayé Shina Rambo mo láyọ̀ láti sọ fún yín wípé ìtàn kékeré fiction lásán òun làwọn ilé ìta wò nínú fíìmù àgbéléwò yẹn ṣe rí ohun tán ń pè ní Shina Rambo gangan the real truth about Shina Rambo gangan ẹ súnmọ́ bí ẹ bá wọn nǹkan fìdílé ẹ wá gbọ́ lẹ́nu ẹni tán ń pè ní Shina Rambo fúnra rẹ̀ lórí ètò Bàbá Fáṣánlé Mákindé fúnra yẹn wà bí tí mo máa gbé wọlé tá a jọjọ gbọ́ gbogbo ohun tó sọ nínú ẹ̀ àwọn tó ti gbọ́njú dáadáa tán gbọ́njú mọ́ Shina Rambo wọ́n mọ̀ wípé nǹkan ju nǹkan lọ ẹni tó ṣe pé ọ̀pọ̀ ẹ̀mí ló ti sọnù láti pàṣẹ ẹ̀jẹ̀ ọ̀pọ̀ ẹ̀jẹ̀ ló wà lọ́wọ́ wọn ọ̀pọ̀ ẹbí náà ti sọ dẹ̀dùn arinlẹ̀ àwọn armed robber tó ṣe wípé tó bá ń operate ibi tó bá wọ̀ ẹ̀jẹ̀ ó sùn lọ ni ẹ̀mí ó sùn lọ ni ẹ̀jẹ̀ ó ṣàn lọ ni kọ́lọ́n kó ṣàánú ó lágbára wọ́n ní kò sẹ́ni tọ́lọ́hun ò lè lò kò sí ẹ̀dá kan tọ́lọ́hun ò lè yí padà no matter irú iṣẹ́ ibi tí yóò bá ti ṣe tọ́lọ́hun bá ṣe tán tó fẹ́ jèrè ọkàn ẹni yẹn kò sí irú ọ̀nà tọ́lọ́hun ò lè gbé gbà ọlọ́run jèrè ọkàn Shina Rambo after tó serve prison time ìtàn ó ti di evangelist báyìí ó ti gba Jésù Kristi gbọ́ ó ti di àtúnbí wọ́n lóhun gbogbo ti di tàtẹ̀yìn Shina Rambo ti di àtúnbí ẹ bá àwọn nǹkan fìdílé ẹ̀yìn èèyàn mọ̀jẹ̀ ìròjọ́ jìnnà ẹ jẹ́ ń gbé fọ́nrán Shina Rambo wọlé kájọ gbọ́n tó sọ lórí ètò pẹ̀lú Bàbá Fáṣánlé Mákindé mà wọ́n padà wá lẹ́yìn ìsábà wo fọ́nrán ìtàn ká wá sọ one or two things nípa fídíò yìí. oore ọ̀fẹ́ ńlá ni mo rí gbà tó kọjá òye mi ó kọjá ìmọ̀ mi oore ọ̀fẹ́ tó ṣòro gbàgbọ́ ni wípé Shina Rambo ṣe bí wọ́n ní wọ́n ti pa ni mo wá ń béèrè question kan yìí pé ọlọ́pàá wo ló pa mí lórílẹ̀‐èdè yìí nítorí pé ẹ̀gún tó bá ti gún ọmọ awo lẹ́sẹ̀ ẹsẹ̀ ọ̀gbẹ̀rẹ̀ láti máa yọ gbégun bá jẹ̀ ti ṣílé wọ̀ a máa fi ọ̀wọ̀ ìgbàlẹ̀ wọ́ ni wípé bàbá kò sí ọ̀nà ní ṣùgbọ́n gbogbo yẹn ti kọjá mo kàn fẹ́ pe àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo àgbáyé sí àkíyèsí wípé mo fẹ́ kó farabalẹ̀ pẹ̀lú mi láti máa gbọ́ ìrírí mi láti gbọ́ ètò yìí nítorí pé ó nídìí ìjẹ́kọ́ a nídìí bí ó jẹ́ ohun tó ná Evangelist Wọlé Bádéjọ ní wàhálà gan-an kí wọ́n tó lò ṣe kí ni kí wọ́n tó lò get number mi nítorí pé ọ̀pọ̀lọpọ̀ táwọn wo ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ táwọn wo káàkiri use and drop ní ọ̀pọ̀lọpọ̀ ó jẹ́ tó ná olóòtú ètò náà ní ọ̀pọ̀lọpọ̀ iyebíye títí mo wó láti lò ṣe kí ni láti lò rí mi wípé bàbá ẹ fún wa ní oore ọ̀fẹ́ ẹ jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ jẹ́ kí wọ́n kọ́gbọ́n nínú ìrìn àjò yìí. ọjọ́ mo kọ́ pè yín sà ṣé ẹ rántí bẹ́ẹ̀ ṣe bá mi sọ̀rọ̀. mo sọ fún mi talẹ̀ tó ń sọ̀rọ̀ yìí mi ẹ má kó nọ́mbà ẹ mọ́ mi tiẹ̀ wà interest rárá ni kí nìkan tẹ́ ẹ̀ ń pè mí fún ẹ ṣe fẹ́ máa fi mí nǹkan tí ò yẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n ní kò rí bẹ́ẹ̀ bàbá ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹrin títí dórí ẹ̀karùn-ún. bàbá ó tọ́dún mélòó tí a ti ń dà yín láàmú pápẹ́ ìdúfúnra mi. kò ń ṣe ọ̀rọ̀ ọdún 5 sẹ́yìn báyìí sí 6 sí báyìí. rí òní tó ẹ̀ wọ́n kọ́ rí yín fúngbà àkọ́kọ́ mò ń rí yín lónìí. bẹ́ẹ̀ orí fóònù láti ń sọ̀rọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ bàbá Bádéjọ. ẹ gbà dé ibùdókọ̀ tí a ní àwọn rèé o tẹ ẹ mọ bí wọ́n ṣe ṣe rántí sà bàbá mò ń gbọ̀ ni
nígbà tí wọ́n dé bus stop wọ́n ní ẹ̀yìn gangan ní ká máa bọ̀ ká máa gbé wọn. wọ́n lè mí gangan ni wọ́n ní wọ́n Bádéjọ sì jókòó náà. bẹ́ẹ̀ ni Fáṣọlé Mákindé ọmọ ayé báwo iṣẹ́ sà. ara wọn ń gbé gẹ̀tùm lẹ́wà. mo ní kí wọ́n fi ara balẹ̀ tó pé ní ìgbà tí àti ìbọ́lọ̀ ń pàdé tí àníyàn ò tí ì fọ́hùn àlejò ọ̀ràn lẹ́ ń wò yìí o àlejò ọ̀ràn nígbà tí ò sí Kristi ṣùgbọ́n nísinsìnyí tó ti di àlejò ayọ̀ tí gbogbo ayé fẹ́ rí pé bó bá ṣe é ṣe Shina Rambo Rambo tí wọ́n ń gbọ́ yìí òkìkí ni ṣùgbọ́n mo fẹ́ pè wá sí àkíyèsí kan ọ̀rọ̀ náà sọ wípé ẹnikẹ́ni tó bá ti wà nù Kristi ó ti di ẹ̀dá tuntun wọ́n ní kíyèsí ohun àtijọ́ ti kọjá orúkọ tuntun láti ọ̀run wá èyí tí a fún ní ìsìn èyí tó rọ́pò Shina Rambo ó ní ajínrere àti olùṣàgùtàn Olúwa ní fi ṣe Matthew nítorí pé iṣẹ́ tí a gbélé mi lọ́wọ́ ní ìsìn àìmọye ọkàn tá a ti gbogbo ẹ̀mí làwọn boys àmú kólò ní àmú síò ní àmú bámbà ní àmú láwọn eré àbọ̀dé àwọn guys lọ sí iṣẹ́ tá a gbélé mi lọ́wọ́ ni pé kí n lọ káàkiri fún programu Awera boys kí n dẹ̀ lọ sínú prison láti lọ fọwọ́ pé wá if God can do my own ìrètí ti wà fún ẹ. Bàbá bí Ọlọ́run bá lè ṣe tí. bó bá lọ ṣe tèmi èmi ò retí mi ìrètí ìyanu tó gbogbo tèmi retí ni wípé ikú ni kíni ó ní èrè ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n tó pé Kristi ti wá láti wá kú fún ẹ̀ṣẹ̀ mi àti ìwọ tó fẹ́ máa gbẹ́rẹ́ mi lọ ní àṣálẹ́ yìí ìwọ ni kò fi ara balẹ̀ kó má yẹ kó wọ́n ṣe kíni kó má yẹ kó waste èmi ẹ̀. nítorí pé èṣù ti ti ọwọ́ mi ṣiṣẹ́ tó yẹ kíni iṣẹ́ tó ní agbára ẹ̀mí ò jọ mí lójú mi ìdẹ̀mọ́ye tí wọ́n ń tà á. ẹ ò dẹ̀ mọye tí wọ́n ń tà á. Bàbá. Senator. Yes sir. DIG mẹ́rin ni wọ́n deploy nígbà yẹn DIG mẹ́ta AIG mẹ́rin ni wọ́n deploy sí bàbá yìí pé gbogbo special squad gbogbo ẹ̀kọ́ máa wá bàbá yìí. ọmọ wa mi. DIG 1987-88 nìyẹn. DIG yes Babangida. àwọn ọlọ́pàá tí mo respect jù lórílẹ̀‐èdè tí mo fẹ́ràn jù gidi gan àwọn ni ọlọ́pàá Adéníjì Àdèlé àti Tógèètì wọ́n gbìyànjú ṣùgbọ́n wọn náà ń gbà náà òfu ọjọ́ kejì ọjà ni. gbogbo bá ṣe wá tọmọ àná sí gbà ẹ pé tó ọwọ́ ti tẹ Shina Rambo wọ́n ti mú o tí wọ́n dẹ̀ rí i pé wọ́n mọ bóòlù ṣe ń padà jẹ́. bọ́sọ̀ ń dìkìlá ọwọ́ ti tẹ Shina Rambo àti pa wọ́n ti mú tèmi ni pé mò ń fi yé gbogbo ẹ̀yin àgbáyé àti gbogbo aráàlú Abẹ́òkúta pátápátá wípé ẹ máa gbọ́ mi àti pé kí ni wọ́n ti pa Shina Rambo wọ́n ti mú Shina Rambo wọ́n ní kó gbàdúrà yìí pé Ọlọ́run ẹ̀kọ́ fi ẹ̀mí tèmi ṣe kí ni san gbèsè ẹ̀mí ẹlòmíràn àìmọye ẹ̀mí tó ti fi san gbèsè ti tèmi o bí yẹn bá ṣe broke and entry tó bá mú gbà náà wájú wọn ṣe kí ni wọ́n ti pa Shina Rambo bí yẹn bá ṣe broke and steal bọ́bá ń gbà wọ́n ní wọ́n ti mú Shina Rambo bí yẹn bá ṣe morning show bọ́bá wọ́n ní wọ́n ti mú Shina Rambo wọ́n ti pa kò jẹ́ ṣe ibo nítorí pé oore ọ̀fẹ́ tí mo ní nínú ìjọba tí mo ti kúrò yẹn nínú gbogbo ẹgbẹ́ tó wà káàkiri orílẹ̀-èdè 901 ni ààbọ̀ nìkan ní mi ìbáwọ́ ṣe. mo ní oore ọ̀fẹ́ àti yípadà sí gbogbo ẹ̀yà tí ó bá gbogbo ẹ̀yà pátá tí ó bá wù mí mo ní oore ọ̀fẹ́ àti yípadà sí mo ní oore ọ̀fẹ́ àti di àfín mo ní oore ọ̀fẹ́ àti sọ pé kọ́ falala nítorí pé àwọn ìrìn àjò yìí ìrìn àjò agbára tó pọ̀ ni ìlú mi náà ni mo wà yìí. kò tí ì yé mi. ìlú Abẹ́òkúta ni ìlú mi aláìlá ò pé méjì. ọmọ Abẹ́òkúta ń bẹ ní. èmi ò kọ̀ dúró lámì ìgbé nítorí ìyá tèmi kò kì í ṣe Yorùbá. ọmọ bò ní ìyá mi. ọmọ ìyá tèmi Sábúgídálọ̀ Ìbíní náà ni ìyá ti tèmi. yes gbogbo bẹ́ẹ̀ ni a bẹ́ẹ̀sì ni mo bẹ́ẹ̀sì títí tí mo fi dàgbà kí n tó wá cross sí Kútọ̀nù means Nigeria. Book of 2 Corinthians 5:7 anybody was in Christ is a new creation. All things has passed away. Everything become new. Ìyẹn ni pé ohun àtijọ́ ṣe kí ni ó ti kọjá gbogbo àwọn agbára àtijọ́ lọ́tún ní ìsìn àti jọ̀wọ́ gbogbo ẹ̀fù Kristi. Èyí mo jẹ́ kó yé gbogbo àwọn pọ́ǹtì tí n bá ti lọ
pọ́ǹt ní Awera boys ìgbà tí mo wà lẹ́kọ̀ọ́ tí mo wà ní Ọjọ́ta second garage tí mo ṣe program kan bẹ́ẹ̀ let's go and fishing Awera boys wọ́n fi ayé wọn fún Kristi wọ́n lé 720. Ó lágbára o ẹ bẹ̀rẹ̀ pé lè gbẹ̀nù tán lóòótọ́ èmi náà nígbàgbọ́ nù pé kò sẹ́ni tọ́lọ́run lè jèrè ọkàn ẹ̀ o bẹ́ẹ̀ ni kò sẹ́ni tọ́lọ́run ò lè lò kò sì sẹ́ni tọ́lọ́run ò lè ti ipasẹ̀ fi ṣiṣẹ́ ìyanu gẹ́gẹ́ bá ṣe rí báyìí nínú ayé Shina Rambo because ó ṣe ìmọ̀sẹ́mi fúnra mi wípé ní notorious armed robber ó lè padà di evangelist pẹ̀lú gbogbo àwọn èèyàn tó ti pa nígbà náà lọ́hùn anyway àtọ́lọ́hùnbí léèrè bẹ́ẹ̀ ni àtọ́lọ́hùnbí léèrè gẹ́gẹ́ bí research tèmi fúnra mi ṣe mo rí gbọ́ wípé ó serve time but ó padà gain amnesty láti pàṣẹ ìjọba former president Ọbásanjọ́ ni wọ́n ti fún ní amnesty pé kó máa lọ àtìgbà yẹn ló ti ń ṣe àwọn iṣẹ́ ìrìn rere káàkiri tó náà ń try láti jèrè ẹ̀mí ọkàn àwọn boys àwọn young boys tán wà ní títì tán wà ní gbòòrò tí wọ́n hùwà pátá nǹkan kan gẹ́gẹ́ bí ohun tóun fúnra ẹ̀ dẹ̀ ṣàlàyé nínú fọ́nrán yìí àmọ́ àwọn ìbéèrè kan ló ń tapátàsẹ̀ nínú tèmi ẹ̀yin èèyàn ẹ jọ̀ọ́ ṣé àwọn tí ẹbí wọn bóyá bàbá bóyá ìyá bóyá ògo òdélé àbí nǹkan kan tán ti pàṣẹ Shina Rambo jáde láyé ǹjẹ́ wọ́n fojú rẹ̀ wo bàbá Shina Rambo yìí ṣá ǹjẹ́ wọ́n tiẹ̀ fojú rẹ̀ wo amnesty tíjọba grant Shina Rambo gan pàápàá irrespective of irú iṣẹ́ ìrere tó bá gbé dání tó ń ṣe because to be sincere ọ̀pọ̀ àwọn tí ẹ̀mí wọn ti lọ let assume pé bóyá ọmọ kan tí èèyàn tí bàbá yìí ti kú tàbí bàbá ìyá yìí ti kú láti pàṣẹ Shina Rambo tó sì ṣe wípé àtìgbà tí òbí ẹ̀ ti kú yẹn nígbésí ayé ẹ̀ ni ò ti lójútùú ló ti di rúdurùdu irú ojú wo lẹ expect pé irú èèyàn bẹ́yìn á fi wo Shina Rambo ṣé wọ́n lè fojú rẹ̀ wo Shina Rambo mọ́ ṣá ẹ̀yin èèyàn anyway ẹ̀yin èèyàn já ka kọ́mẹ̀ntì kan sí méjì lábẹ́ fídíò yìí káàtì ẹ̀gbọ́n nǹkan táwọn èèyàn náà sọ nípa mátà yìí a rí kọ̀mẹ́ntà kan Surajat Ọláìdé ó ní is you that kill my father at hand in wide Ìdí Ìrókò road ṣe ti gbọ́ nǹkan báyìí ara nǹkan tí mò ń sọ lélẹ̀ èèyàn kan lélẹ̀ tó ṣe pé kò lè ever gbàgbé experience tó ní pẹ̀lú Shina Rambo láíláí only God knows bí ẹni yìí ṣe padà survive wípé wọ́n pa bàbá ẹ̀ lásìkò ìgbà yẹn bóyá ó sì ń jìyà ẹ̀ lọ́wọ́lọ́wọ́ dòní we never can tell ǹjẹ́ irú ẹni báyìí lè gbàdúrà fún Shina Rambo ǹjẹ́ ó lè ṣàdúrà gan fún ìjọba tó fún Shina Rambo ní amnesty it's just a sincere question it's just a sincere question ẹ jẹ́ abìrà wà léèrè lóòótọ́ kò sọ ẹni tí Ọlọ́run ò lè lò àmọ́ ṣerú ẹni yìí ṣó lè fojú rẹ̀ wo Shina Rambo àti ìjọba tó fún ní amnesty. Let's check another comment. Another person, Abiodun Falilat, only he killed a lot of souls. He also confirmed it. Pé ẹ̀mí àwọn kan gan tiẹ̀ tún sọnù láti pàṣẹ pé wọ́n gbéròyìn ẹ̀ wọ́n mú Shina Rambo lónìí wọ́n mú Shina Rambo lọ́la a lot of people ni wọ́n fi exchange life títẹ̀. Ẹ jọ̀ọ́ kí ni ìjọba máa sọ fáwọn tí wọ́n ṣì mú yẹn? Àwọn tí wọ́n ṣì mú because that is is it mistake or mistook of identity? I don't know. Another commenter, Lumi J, Ononi, but he killed, and irrespective of becoming an evangelist or whatever, he still needs to face the law. What a country. Ó lágbára o. Gẹ́gẹ́ bí tí mo sọ mo ṣe little findings after tí mo came across video yìí and I was made to know that pé ó serve time ẹ̀ lóòótọ́ but he was released based on amnesty. Kí ni opinion tí yín ẹ máa bá mi jù sí comment and ẹ má gbàgbé láti máa bá mi follow DigiNaija online lórí Facebook link tó wà lábẹ́ fídíò yìí agbẹ̀yìn lórí page wa from there ẹ̀ tún máa gbádùn àwọn updates tá a bá tún gbé wá lóríṣiríṣi.